gbọ́ pé fóònù ẹ̀rín ó ti sùn lọ mi mọ wíìsì tó ṣe ń sùn sí bíbá yìí. fóònù jàre mo ti ní oyè fowó kan fóònù mi mọ́. o mọ̀ pé contract call ní kọ́ tó wà níbà tó bá ti gbóhùn obìnrin wọn ní fún mi iṣẹ́ mọ́. torí pé òun sùn kò fẹ́ sáré kí n bẹ gbé kọ̀lẹ̀ kí n gbé fún ẹ. kí ló fẹ́ gbé kọ́ọ̀lù. ló jẹ pariwo bí ẹni pé ajá gé ẹ̀jẹ̀ báyìí. ọmọ parẹ́. àwọn tó fẹ́ fún mi contract. ẹ kú iṣẹ́. wálé pọ̀ jàre. àtòyìn tí ara yín ló wà lórí pé fóònù ẹ ring mo fẹ́ gbé òun rojú. báwo tẹ́ ṣọ̀para ẹ lórí ọ̀rọ̀ fóònù lásán. mo ní kó àìgbọràn náà ní pọ́blẹ́mù yín. You are a failure. You are a failure. You can never make it. You get it? If you don't get it, forget about it. wálé pọ̀. o ní máa jẹ́ kó lú ẹ wàá lọ máa gbé contract kan tí ó yẹ kó wọ́n máa gbọ́ wọn obìnrin ìṣọ́ máa fún mi contract. Hello babe, ṣé wà? Mo ti mísẹ̀ bàjẹ́. Mo ti mísẹ̀ gan. Ṣùgbọ́n bí mo máa ń sọ fún ẹ, ká ní mi ò tí ì fẹ́ yàwó ni ìwọ ló yẹ kí n fẹ́. Ọlọ́run gbọ́. Ìwọ ló yẹ kí n fẹ́. I love you. Èmi ló love ẹ. Ìyẹn kiri. Àmàlẹ́ àlítà máa rí ẹran lẹ́ẹ̀kún. Inú ilé mo wà máa rí ẹran lẹ́ẹ̀kún. Ṣùgbọ́n ó ṣe love you. You think say they're wise? You don't know why it's going on. Hello. Mo ti lọ ń tèmi. Jésù! Èwo ló ń ṣe ń bíbá tiẹ̀? so ó yẹ lẹ́ni pé báàgì tó rà fún Caroline ni mo gbé àbáṣọ tó rà fún Caroline ni mo wọ̀ bó ṣe yẹ kó rí fún yín nìyẹn lọ́wọ́ ta wà yìí this is not Kenny, this is Caroline ní ọjọ́ ká lọ. Bèbè ṣe bí business trip tèmi lèmi ń lọ. òun náà ni Caroline wà tí Caroline tẹjọ́ lọ sí business trip náà ni. kí ló ń sọ èmi tẹ́ pé mo fẹ́ kọ́kọ́ ya ọ̀dọ̀ lọ́ọ̀yà mi kí n sá àwọn dọ́kúmẹ̀tì wíwọ́. ìrọ̀pá ẹ̀kú sóò mọ̀ pé jẹ́ kí n sọ fún ẹ Caroline ló ń bá chat láti bí happy 2 weeks ago. Yes, this is your Caroline. Kò ń ṣe Kẹ́mi. Ẹ̀yin ọkùnrin ẹ̀ máa nọ́ọ̀rùn. Ẹ̀yin ọkùnrin o. Ìwọ ra aṣọ fún ẹni tó meet online. O plan vacation fún ẹni tó meet online ni. Ẹ̀ nọ́ọ̀rùn. Ó yá jẹ́ ká lọ. Tí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tó bá yẹ pé bóyá torí kò tiẹ̀ ti jáde ó tiẹ̀ ti bẹ́ẹ̀ dáná oúnjẹ ó yẹ kó wọ́kọ́ jẹun. No, mi lè jẹun báyìí cause mo fẹ́ ya ọ̀dọ̀ lọ́ọ̀yà mi kí n lè sá àwọn dọ́kúmẹ̀ntì tí fún wíìlì tí mo ṣe fún àtàwọn ọmọ ẹ̀. wíìlì wo ló ṣe fún mi àtàwọn ọmọ mi kó sáìn lọ jẹ́ ká jọ lọ kó sáìn tó bá ti wá sáìn ni a máa wá sílé padà wá jẹun ká tó wáyé ṣe máa lọ sí vacation ta. sí Caroline kankan bí kankan kí ló ń karo white tàbí kí ló ń sọ kò yé mi. Ó ti gbà pé òun ló ra aṣọ yìí àti báàgì fún Caroline. Aṣọ àti báàgì tó ra fún Caroline kọ́ ó yẹ ẹ lẹ́nu pé ara mi ló wà. Àní ebi ò pa mí. Ọkọ mi ó gbọ́dọ̀ jẹun ebi bẹ́ẹ̀ ní mọ̀ pé bí bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ jẹun. Ó yá. Gary Mumuman. Má bínú sí mi ò jẹun. Ó gbọ́dọ̀ jẹun o. Ó máa jẹun o. Ebi burúkú ò ní pa mí ní ìjẹun. Mo ní o gbọ́dọ̀ jẹun, ó máa jẹun. Yá jẹ́ ká lọ. You think say they wise? Ó lọ́mọ ni. Jẹ́ ká lọ sọ́dọ̀ lọ́ọ̀yà sign tó bá ti sign tán padà wá sílé wá jẹun tó bá dẹ̀ ti jẹun tán ká máa lọ sí vacation tá a lọ ó tán.
my dear, jọ̀ọ́ má bínú sí mi jọ̀ọ́. Mo fọkàn pé jọ̀ọ́. Ìyá ni ṣe. Ọ̀ní má jẹ́ náà oúnjẹ tó fi nǹkan sí ló ló ń jẹ tí ó fẹ́ parẹ́ ẹ ni kí ló fẹ́ kún gan nísìn. Tẹ̀ dúró náà ṣé o rò pé mi fẹ́ pa ẹ́? Jésù. O rò pé oògùn wà nínú oúnjẹ tí mò ń jẹ yìí? Mi lè pa ẹ́. Ṣèbí wọn ló lójú kòkòrò. Dúró náà ó pàdé èèyàn lórí social media ó ra aṣọ fún ó ra bàtà ó ra jewelry tó plan vacation pẹ̀lú ẹ̀. Ibi tí mo jẹ́ ìyàwó ẹ̀ tí mo wà nínú ilé ọjọ́ òun ló ṣe irú nǹkan báyìí fún mi. Ó wá jẹ́ pé ẹni tó kàn rí lórí social media lásán ló wá plan vacation fún. You think say you dey wise? Ọ̀ní má bínú sí You are a mumu man. má bínú sí mi kì í ṣe pé mo dẹ̀ fẹ́ ṣe o kò dẹ̀ máa orí ẹlẹ́dẹ̀ẹ́ tó o kì í ṣe pé mo fẹ́ ṣe o ṣé o mọ̀ pé ó kàn máa ń da pé kéèyàn ní fíìlì ìtàlẹ̀ kọ̀ọ̀kan. This man. Àníwọ̀ náà mọ̀ fún rẹ pé àwọn ọkùnrin àwà polygamous. Come off it jọ. Ẹ̀yin ọkùnrin ẹwà polygamous in nature yìí kan tẹ́ wọ́n máa fi kó wa jẹ nìyẹn. Dọ́tí náà ṣọ́ sọ pé àwọn obìnrin náà wà polygamous in nature. Àbí tí wọ́n sọ pé ẹ̀bà táwọn obìnrin náà ń jẹ lójoojúmọ́ kò sú wa ni. Bẹ́ẹ̀ ni ó sú wa. Àwa náà fẹ́ taste oríṣiríṣi oúnjẹ. Bẹ́ẹ̀ torí respect tá a ní fún yín. Àti ìwà àtàwọn ọmọ tàbí fún yín. Ẹ wá sọ̀rọ̀ ayé jọ lọ́hùn. Ẹ sọ̀rọ̀ ayé jẹ. Ẹ fẹ́ yà wá ní wèrè ni. Bẹ́ẹ̀ jọ mo fẹ́ kó fún mi ní last chance yìí mama respect ẹ Ọlọ́run òṣèré lè this will be the last time dọ́tò bí Ọlọ́run. Rárá o ṣì máa lọ sí trip yẹn pẹ̀lú Caroline yẹn o ṣì máa lọ. o ṣì ń bínú mi ní vacation kan tí mo lọ mọ́ ìwọ gangan vacation mi. ṣé mo máa bẹ̀bẹ̀ yẹn nígbà tí ṣe nǹkan tí ò já tán.